Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni. Níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV. Fún ẹ̀yin subscriber wa, a sọ pé ẹ ṣé, both new one and the old one. We say thank you very much. Owó tẹ́ fi bá wa like, tẹ́ fi bá wa subscribe, tẹ́ fi bá wa share náà, ọwọ́ náà ò ní gbọ́mọ sí. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà. Bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí, mo fi kí ẹ máa bá wa like, ẹ bá wa share, then ẹ bá wa subscribe, ẹ follow wa náà lórí Facebook. Ẹ ṣé, ó yá, ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Ó yá, ẹ wá lọ gbọ́. Ní èyí tí à ń ṣí àkìrí tó bá jẹ́ lóòótọ́ ni màmá wa ti gbalẹ̀ Yorùbá fún wa, ṣé ó yẹ kán lè dìbò nílẹ̀ Yorùbá? Èmi ò rí sí ọ̀rọ̀ tí màmá wa yẹn mọ́. Mo ti sún sẹ́yìn díẹ̀, mo ti wa ẹsẹ̀ mi sẹ́yìn díẹ̀. Tí a bá wà nílẹ̀ Yorùbá, ìkíní kò ní sáyè ìbò mọ́ nílẹ̀ Yorùbá. Agbalẹ̀ Yorùbá, wọ́n tójú wa dìbò Nàìjíríà nínú ilẹ̀ Yorùbá, láti gbalẹ̀ Yorùbá. Láti gbalẹ̀ Yorùbá, àwọn tó ń mú lọ́jọ́ sí wọn ò tí ì fi wọ́n sílẹ̀ láti gbalẹ̀ Yorùbá. Àtìgbà tán tí mo bí eré bí àwàdà tán ti dìbò, mi ò fi gbogbo ara sọ̀rọ̀ occupation àbí mi fi gbogbo ara gba ti occupation rárá. Torí tó bá jẹ́ lóòótọ́ láti gbalẹ̀ náà, torí gbogbo wa ń ṣe àti gbalẹ̀ Yorùbá, wọ́n dìbò ń bẹ̀. Ẹ wò, ẹ jẹ́ ká fi láì yẹn sílẹ̀ ká mú another route. Ẹ jẹ́ ká fi láì yẹn sílẹ̀ ká mú another route. Ó ṣe yé mi sí nìyẹn. Mi ò sí lára occupation mọ́. Ara yín mo wà tẹ́lẹ̀ rẹ̀, mi ò sí lára occupation mọ́. Kò sí àmì ìdánilójú pé lóòótọ́ ní iṣẹ́ lọ. Àlẹ́ ti dáwó owó ti rìn jìnnà. In fact, mi ò sí lára occupation mọ́. Ṣé rí àwọn Yorùbá ẹ̀rọ kan fún orúkọ Jésù orúkọ àbí orúkọ máa kọ́ lórí ìbẹ̀jẹ̀ we need to wise. Orúkọ Jésù orúkọ náà fi gbalẹ̀ Yorùbá o. Ó ní ọkọ tó fi gbalẹ̀ Yorùbá, ó dẹ̀ náà tó fẹ́ mọ́ nílẹ̀ nígbà ẹ̀ kí ilẹ̀ ẹ̀kọ́ tó dúró. Ọmọ yẹn gbogbo kí scammer ni láti petition occupation ilé-kọ̀ọ̀ṣọ̀ gbogbo ẹ̀ṣọ́ lóríṣọ̀ọ̀sì ó sún wọn lọ́mọ sí prison báyìí o. Ẹmọ tó sún ọmọ ẹ̀ síbẹ̀ ṣé ń gbọ́? Ó ní kó pa ọ̀tá wọn ọkọ̀tà ọkọ̀ ẹ̀ẹ́dì sí kó kú sí prison. Ṣọ́ọ̀bù yẹn ń sìn pé ọmọ alúgbọ̀já yẹn wọlé prison and prison yẹn rèé ó máa jẹ́ prison underground tí kò ní sí iná kò ní sí anything. Ẹnu tó èèyàn mọ́ ti yín o ẹgbẹ́ tó ní tìrì kó ti wọ gbó lọ o. Wọ́n ti sọ tó máa ṣe kéde kan sìn bí àrè kí mi wọ́n tó pè tó bá tún jáde tó bá tún kó yín ọmọ ìpele bá máa tẹ̀lé ní èpè ní o. Wọ́n lè bùkún fún wọn náà tó fi ọgbọ́n ṣe ọgbọ́n ta wà láyé yìí. Ó ní ẹ tó parọ́ tó bá mọ̀ ẹ tó parọ́ fún mọ̀ olùrọ̀ tó wà lẹ́yìn o. Ẹ ká ṣí ọpọlọ wa ká ṣí etí wa ká mọ̀ wọ́n tà ń ṣe o. Láti petition occupation reclaim kíní kan ìgbà gbogbo ẹ̀ zero ló bọ́ sí o. Ṣẹ́rí àwọn èrò tó fẹ́ kó nílùú ọ̀rọ̀ pé ká kó nílùú ó ṣe kan tó gba gidi o. Biafra 1967 àbí 1957 náà ni wọ́n ti ń bèrè tó fẹ́ kó ní Nàìjíríà o. How many years bẹ́ẹ̀ almost 53 or 57 years láwà sí èmi. Ọmọ tó yìí wà ní ẹ̀ kí ni yóò gba gidi sùúrù ló gbà. Ọlọ́wọ́ bá tó mọ Elédùmarè tó wọ́n yín tó á tó ṣẹ́ ẹ̀ láṣẹ pé ẹgbẹ́ kan ti ń sẹ́nu kú o. Ìjìnlẹ̀ máa kọ́ sí yẹn bàbá yẹn last August I think it's August October last year ó sì wà ní Turkey. Ìyẹn ní ló ti dé tó dé o. Àwọn ọmọ tún rèé sìn occupation kíní kan reclaim ohun máa kíní kan occupation gbogbo ẹ̀ lórí lọ́rí o. Wọ́n bá tún tiẹ̀ ìtẹ́lẹ̀ jáde ìdílé tó èmi èpè ní bá fi sìn yín o. Mo ti ṣe kí ni mo ti pìtì fún yín mo ti dárò fún yín. Tẹ́lẹ̀ bá tọ́ ṣe lé ayẹ́pẹ̀lẹ̀ fọ́ra iṣẹ́ ayé o. Ẹgbẹ́kẹ́ni bọ̀ ní tí ìyẹn iṣẹ́ ọmọdé we all Yorùbás ọlọ́run fún wa ní ìmọ̀ àti òye. Bẹ́ẹ̀ kí depression wípé kí ni yóò àwọn ọ̀gbà ayé yóò gba gìràgìrà kò gba dídí sùúrù ló gbà. A máa pín ọ̀hún ti sọ bẹ́ẹ̀ Olúwa ti sọ bẹ́ẹ̀ Elédùmarè ti sọ bẹ́ẹ̀ a máa pín ó ti ṣúọ̀jù sùúrù ni o sùúrù ló gbà ọ̀ ẹgbẹ́kẹ́ni bọ̀ ní tí yìí o. Ọgbọ́n tá ń láti ilẹ̀ kí ìyá ètò dé ẹ̀kọ́ máa lọ gbọ́n yẹn lọ. Ẹni bá lè sọ fún olúwa fèmí
ilẹ̀ máa mú àdàbí tí máa lórí méjì pẹ̀lú kan tí mo ṣe ní Yorùbá nation yìí Yorùbá nation sọ̀gbù tí máa lórí méjì nìkan lókun tó tí mo dúró lé tí mo bá àwẹ̀ tí mo rọ ọ̀tún tí mo rọ sí tí mo dúró tán àpòkàn tó bá sọ lẹ́yìn kan tí mo sọ yìí á jẹ́ kí n tọmọtọmọ ọ̀rọ̀ mi yẹn ilẹ̀ lè má bẹ̀ tí ilẹ̀ àti ayé àti ọ̀run àbí gbogbo ẹni tó bá àdàbí tí máa parọ́ kan tí mo sọ yìí àdàbí kan tí mo sọ bá kí n ṣe òótọ́ nìkan lókun ọmọlọ́mọ àwọn prison náà yẹn ṣe ẹmọ tó fi ṣáàjì wọn bí terrorist wọn fẹ́ gbà lù pé wọn tó plan coup wọn fi mú wọn fi tọ́jú wọn nìyẹn pé tó plan coup ní sí gbogbo yóò bọ́ta yóò ti rí yóò bọ́ta kó ibi tí kí ní ìdí ìsìn yẹn kó dé báyìí káwọn lè bọ́ta tó gba lọ́ọ̀yà tó dìde kò ní rí báyìí o ẹ̀rọ ní yín o ẹnu àkókò fẹ́ kí ìran òun kókó sínú prison àbí ọmọ tòun náà tó ń bí ó máa fẹ́ mi o wọn lọ sọ sínú wọn tí mo sọ èyí ọ̀rọ̀ òṣì ilẹ̀ máa bí ẹni o àdàbí sẹ́ àdàbí tó àṣọ òótọ́ ni mo sọ àdàbí tó wáyé pé mo mú wọn kó ṣe méjì ní Yorùbá nation pé kí ló ṣe tí mo lọ tẹ̀lé politician tó kí mo dúró tán olùfọ́nùkù àdàbí tẹ̀jẹ̀ tó bá pa ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá olùfọ́nùkù òun ló máa bí ẹni yẹn á bí tọmọtọmọ tilétilé láṣẹ Èdùmàrè tó máa ṣe rí nìyẹn o ẹ fi ọmọ tó kún yẹn ẹ fi ṣí ọ̀rá yín o wọ́n tún sọ́ọ́ sí kí ló máa ṣe kíní kan sí kí ló máa ṣe bẹ́ẹ̀ kí ló máa ṣàwọ́ ẹni bá bọ́ta tó bá gbé ara máa pa ni ilẹ̀ máa mú tó bá sọ tún lé pé kíní kan kiri kan wọ́n sọ bí ìṣẹ̀fẹ̀ gbọ́ ọjọ́ ìgbọ́ pé lóòótọ́ ọmọ bàbá sọ́ọ́ ìgbò tó lọ ṣe rálì ẹ̀pẹ́ nìkan kú àbọ̀mọ kan ṣe gbá àwọn gbọ́ wà ní pẹ́ẹ́pẹ́ nìkan kó mú wọn wà ní station àwọn wà ní sẹ́ẹ̀ tí wọ́n gbà bọ́ta wọ́n máa gbà bọ́ta ẹ bá dún lórí òótọ́ ìyẹn ni òun ló máa lékè èmi ò sọ tẹ́lẹ̀ bọ́ọ̀dù tèmi ni pé this thing ó ti ń pọ̀ jù from petition to occupation to reclaim to àgbà to àwo kílódé aṣọmọdé náà bàtà bí oníjẹ tó ti bàtà bí adult ní gbogbo à bó tẹ̀ sí màá rí adult òṣọmọ 30-50 years ní start from 1920 ní gbogbo à we are adult ẹ̀mẹ́rin kọ́ máa tàn yìí o ọ̀pọ̀lọpọ̀ ìṣèlú àmì ẹ̀ láti mọ́ra going to almost 6-7 months ẹ̀sìn báyọ̀ wà bẹ̀ ó ní àwọn ọmọ ọmọlọmọ náà lọ́tọ́ náà fọ́nà ṣe reclaim àbí ní occupation lọ ṣe owó ní ẹ̀wọ̀n wọ́n ti kó gbọ́n sí wọ́n ti kóṣù àmì ẹ̀ wọ́n ti bá lọ ní ẹ̀wọ̀n àti mọ̀ takúrẹ́ o èkó sí àti mọ̀ tó máa sentence fún wọn ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹrú tó máa kejì mọ́ ti yín o ẹrú tí ọmọ là kejì mọ́ ti yín tí wọ́n ti wà lẹ́gbàá tí mo ti ẹ̀rí kan ibi máa bá láti ní o ilẹ̀ á bí o olóòmọ yẹn á bí o tó bá ṣe lórí rọ olóòmọ yẹn á bí o ilẹ̀ á dẹ̀ bí ilẹ̀ Yorùbá yẹn á bí lẹ́nu màdọ̀ká tó dá yé àti ọ̀run á bí ó ń tọ̀ wọn ẹ̀jẹ̀ láìṣe á bí o lọ́wọ́ iná mọ̀kọ́ pé wọ́n ṣe wọn ni wọ́n ń jáfẹ́ tán wọn ni ọmọ pé lórí rọ ló bá dé mọ̀kọ́ lágbọ́n náà ọba tó máa ń gbọ́n alágbàtọ́ agbọ́n alágbàtọ́ á tún wọn sílẹ̀ o láti bá Ọlọ́run gbé èrò ọkàn wọn o tó máa fi rèrè bí o ó fi ọba tó dá yé àtọ̀ ń ṣe ẹlẹ́rìí Elédùmarè ọba àṣàkáyà àṣàkàn wọn á gbà wọn sílẹ̀ lọ́nà àrà ọ̀dà tí wọ́n ní ibi nínú tó ní báàgì tẹ̀sán mi bàbá mi bẹ̀rẹ̀ wọn ara sí o wọn ara sí bẹ́ẹ̀ ni ó máa jẹ́ ènìyàn o àṣẹ ti gún o. abẹ̀rẹ̀ tí ń fi ẹ̀yẹ máì tí ì lọ ẹ̀yẹ ká wọn máa ṣe ní díẹ̀díẹ̀ ni àwọn first message yẹn pọ̀ àwọn tí ẹ gbọ́ wọn yẹn àwọn tí wọ́n ń ṣe occupation reclamation sanglamation ganimation àwọn nìyẹn náà ojú wọn ti ń là ní ti gbàlú tiwa kí nǹkan máa wá ṣe occupation lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n dẹ̀ máa ṣe election ẹ jẹ́ ká jára wa ẹ jẹ́ ká lajú ká jára wa káyé fi ẹ̀mí ṣòfò gbogbo àwọn tó ń bọ̀tà yẹn sìn tó ń lọ ṣe occupation reclamation mi ò sí ń bẹ̀ ẹ wo bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ can you imagine ìjìnlẹ̀ Marcus nísìn dé ní wọn tí gba ìjìnlẹ̀ Marcus wọ́n ròyìn wàhálà tí ìyàwó ìjìnlẹ̀ Marcus tó ń face ní Turkey àwọn tí wọ́n tún lọ ṣe reclamation ní Ọ̀yọ́ state wọ́n ní wọ́n sentence wọn fún treason ṣó wá dà bẹ́ẹ̀ nígbà tí kíní jẹ̀jẹ̀ ṣẹlẹ̀ mo bọ́ta nàìjíríà bẹ olóyè Sunday Igboho tó bá pọ́n mọ èèyàn tó bá jẹ́ pé wọ́n mọ èèyàn ń bẹ̀ olóyè Sunday Igboho ti ń gbé gbèsè àwọn èèyàn dìde àwọn mídíà àwọn bọ́ta wọ́n ní Sunday Igboho bá mọ̀ sí bọ́n ṣe kó wọn kò ní dìde sí
kí sọ́ni gbogbo wọn fi wọ́n sílẹ̀ àwọn ti gba lọ́ọ̀yà ó yá wọ́n tún bọ́ta sọ pé àwọn tí wọ́n kó now ibo la fẹ́ bá yàrá já sí báyìí ẹ̀yin náà ti gbọ́ gbólóhùn àwọn tí wọ́n jọ ń ṣe reclamation inú platform wọn ni mo ti gbà jáde for how long la máa fi ẹ̀mí àwọn èèyàn takaiti for how long la máa jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn kó máa waste kó máa kó wọn lọ sí cell àwọn tèkó wà ń bẹ ò wọn ò tí dájọ́ tàwọn tèkó o àwọn tán kó lápòrẹ́ wà ń bẹ ò wọn ò tí ṣèdájọ́ wọn o ìdájọ́ àwọn tí wọ́n kó ní kíló kẹlẹ́lẹ̀ ní Ọ̀yọ́ state Ìbàdàn àwọn fámílì àwọn èèyàn ń kọ́nsìn underground wọn kó wọn lọ ṣé àwọn yẹn ṣé wọn tún ìta mọ́ kọ́ lọ́wọ́ ẹlẹ́dà ọba tó láyé tó lọ́run kó jọ kó ṣíjú àánú wò wọ́n èmi ò fẹ́ kẹ́nìbọ̀dì kú èmi òyà Yorùbá òyà Ìgbò òyà whatever if you are for Yorùbá nation mi fẹ́ kó kú you are for reclamation mi fẹ́ kó kú even if you are olóṣèlú mi fẹ́ even if you are not doing anything I never wish anybody dead ó ti bọ́ sórí báyìí nísìn palama ké gbàǹjarè sí báyìí èlò náà ní ọwọ́ tó máa fi lọ ṣe kílò pẹ̀ gbogbo owó tí wọ́n ń gbà àwọn voice ṣì ń bọ̀ tá máa play fún yín láti sìn lọ gbogbo owó tí wọ́n ń gbà ibo náà kò sí òmìnira àkáǹtì 2022 ibo ló wà ẹ máa padà gbọ́ a máa play ẹ̀ fún yín ó pọ̀ ńlẹ̀ gbogbo àwọn èèyàn wọn tí wọ́n sọ pé àwọn ò ṣe reclamation they are tired of contributing money in the name of reclamation making commission gbogbo ẹ̀ ṣáà ń ṣàn lọ ni for how long ló máa ṣàn dà Ọlọ́run ò ní jẹ́ kẹ́ni tó gbọ́n kó lè má rí nǹkan tó jẹ bí iṣu gbogbo a gbọ́dọ̀ la ojú wa ká mọ̀ nǹkan tá à ń ṣe àsìkò dìdì ní kọ́là wà yìí election has come and it has gone bí àwọn ètò tí ìrójútu ara wọn Yorùbá nation is ordained pa máa gba Yorùbá nation wa because oníkálukú ò tiẹ̀ rójútu ara wọn bí tí Nàìjíríà dé dúró nísìn ẹni kò tiẹ̀ rójútu ẹnìkan wọ́n dìbò gan wọ́n dìbò kò sí celebration gbogbo ẹ̀dá kẹ́ni bí òkú ìyá àjọjọ gbogbo ẹ̀ ṣe dá ẹni celebration lórí íńtánẹ́ẹ̀tì kò sí àwọn tó wọlé ọkàn ò balẹ̀ àwọn tí wọ́n wọlé náà ọkàn wọn ò balẹ̀ àwọn aráàlú náà ọkàn wọn ò balẹ̀ for how long do we continue this way?